yo Fashakin yo. Janet yo Fashakin yo. Olúṣọlá ṣe ti ẹ̀ ó dìgbà. Janet yo. Janet yo Fashakin. Olúṣọlá ṣe ti ẹ̀ ó sì dùn. Janet yo. Janet yo Fashakin. Ọmọ Yorùbá kakú lọ́mọdé kó yẹ ní. Ó sànṣẹ́ kádàgbà la ilẹ̀ di ẹ̀rànà. Kì í ṣe bá a ṣe pẹ́ láyé tó òun ló ṣe kókó. Ohun tá a gbélé ayé ṣe òun ló ṣe pàtàkì. Janet ọmọ Fashakin. Ṣèyí tó ó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ. Ayé ilé. Ṣèyí tó ó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ. Èyí tó bá ṣe làórò yìí. Ṣèyí tó ó ṣe ọ̀rẹ́ mi. Èyí tí Janet ṣe ó sì dùn. Ṣèyí tó ó ṣe ọmọ Olúṣọlá ṣe ti Yorùbá nation ó dẹ̀ dùn. Ṣèyí tó ó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ. Ẹ rí pé ikú tó níwàásì. Ikú tó níwàásì fún gbogbo ọmọ ẹ̀dá ayé. Rest on, beautiful mama, sweet mama. You have played your part in Yorùbá nation. You have lived the rest. Fún àwa tó kù níbẹ̀. Èmi ò ní ẹ má jókun o. Mi ò ní ẹ má jèkòló torí mi ò débẹ̀ rí. Tẹ́ ẹ bá ti délé kẹ́ ẹ kílé. Tẹ́ ẹ bá ti dọ́nà kẹ́ ẹ kí àwọn tó wà lójú ọ̀nà ni. Ẹ nídìí láti béèrè ọ̀nà torí àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọ́n mọ̀ pọ̀ mọ́ akínní yín. Irú yín ò ní sọnù ní spiritual realm. Ẹ bá mi kí ìyá mi. Kí bàbá mi àtàwọn òkú tó kù. Rest on. Ẹ sùn. Ẹ má wá fọwọ́ rọgí gbàgbé o. Ìyà ń jẹ ọmọ Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ́ ti lọ pátá ní ilẹ̀ Yorùbá. I put my salute onto you. Ẹ bá wa jíṣẹ́ fún àwọn tí wọ́n ti lọ. Ẹ sọ fún wọn pé Nàìjíríà ti lànà. Ẹ lóhùn kùsù 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 kùsù. Ẹnìkan òmùgbà tó máa dá wáì. Ẹ sọ fún wọn pé ẹ play part yín. Táwa ò ní gbàgbé láéláyé. Kì í ṣe bá a ṣe pẹ́ láyé tó. Òun ló ṣe kókó. Kí ni tó gbélé ayé ṣe? Òun ló ṣe pàtàkì. O kẹ bá bá wa ronú púpọ̀ jù ọmọ Yorùbá. Mo rí pé ó dùn yín gan. Ẹ bá wa ṣàdúrà fún wọn pé iwájú tó ń kọjú sí kí Elédùmarè jẹ́ kó dáa. Ẹ̀yin tó fi sílẹ̀ kó má bàjẹ́ ní issue. Janet ọmọ Fashakin, she has played her role and she left. Again, do you know there? Just they were catchings. Why no go school today? Na Kobili come there. Eh? Kobili come there. What do you mean Kobili holiday? Na the thing where they tell us Kobili come there. They tell you Kobili come. What do you mean Kobili holiday? Kobili come there. Wait. Oh, public holiday. Now you say it. Kobili come there. Wait, which public holiday? Yajin aiki. Na public na strike now. Strike. Strike, mumu. Strike. Na strike, apa. Strike. Olúṣọlá, Janet, ọmọ Fashakin. Ara part to play ni o. Ara iṣẹ́ tó ṣe ní. Nàìjíríà ti padà comedy báyìí. Tí ò bá sírú yín. Àtàwọn kọ̀ọ̀kan tí wọ́n dìde fún ilẹ̀ Yorùbá. Bí àwọn ọmọ ọmọ ṣe comedy ni o. Well done, my beautiful comrade. Àwọn ọmọ bàbá máa ṣe comedy báyìí. Tí ò bá sírú yín àtàwọn tí wọ́n dìde. Ẹ rí pé kú tó ṣe wá sí. Fídíò pọ̀ nù fídíò yìí. Ẹ máa rí àwọn àfáà tó ń bu èpè janlẹ̀ fún àwọn olóṣèlú wa. Ọlọ́mọ ẹ̀kọ́ wa gbé àwọn àfáà. Ebi ti fẹ́ fọ ojú everybody. Everybody still speak up.
ìkan náà tún sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ 2027 àwọn APC ti yarí mọ́ Tinubu lọ́wọ́ wọ́n ti sin wọn wọ́n ní níbo wèrè máa pẹ́ ní tó ń wò Tinubu wọn náà lọ sí 2027 ẹ bá mi bí wọ́n ní kó mú Mèsáyà wá àbí kí wọ́n yẹ kájọ sáìn èmi rẹ̀ láti tẹ̀lé wọn bẹ̀kọ́ yẹ kájọ sáìn pé tí wọn ò bá ẹ tó bá mú wá tí kò bá rí ṣe ìdájọ́ tó ń ṣe ní North Korea àbí ní China ká ṣe fún gbogbo wọn everybody comedy everybody báyìí kó comedy ṣé mo wíre àbí mi ò wíre ẹ jẹ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá Tinubu everybody ti comedy báyìí comedy rest on jàre ara aṣẹ́ tẹ́ ṣe nìyẹn ìyá Janet Fashakin tó bá yẹ pé ó ti yín ni àtàwọn olóyè àtàwọn kọ̀ọ̀kan náà ti dìde wọ́n á ti kó gbogbo Yorùbá tán àwọn máa comedy àwọn next president Nàìjíríà nìyẹn ẹ̀yin lè gbọ́ kí bàbá Tinubu sọ. The cost of fuel has gone up. Food and other prices have followed it. Households and businesses are struggling. Things seem anxious and uncertain. I understand the hardship you face. I wish there were other ways, but there's not. Wàláì àti rogo sàbí bàbá Tinubu náà sọ pé àwọn mọ̀ pé ìlú le ṣùgbọ́n kò sí solution fún Nàìjíríà ọ̀rọ̀ Nàìjíríà ti bọ́ sómi ogun náà ni ó ti ṣeré létí odò ó ti jábọ́ sínú ọ̀sà a ní kò sí solution kí ni a fẹ́ ká ṣe sí ẹ̀yin alálẹ̀lẹ̀ Yorùbá ẹ gbà wá o kò sí solution náà obìnrin nínú ó dà ẹ bá ìka tí wà ká ṣe jìnnà yìí tí mo ní pé ṣe yìí tó ṣe fi okùnrin lé fọ́mọ ayé ilé ṣe yìí tó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ èyí tó bá ṣe làórò yìí ṣe yìí tó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ tó jẹ́ kí n rántí gómìnà wa ní Ọ̀yọ́ state gómìnà Ṣèyí ọmọ Mákindé ẹ wá wẹkún arúgbó ẹ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu àwọn ìyá yẹn. ẹ gbà mí o gbogbo Nàìjíríà ẹ gbà mí o ara mi ò balẹ̀ mọ́ kò síbi tí n fẹ́ sùn o mi ò tí gba gratuity mi o mi ò tí gba gratuity mi láti 2016. báyọ̀ mo ṣe kí Ṣèyí Mákindé gbà mí o kí Ṣèyí Mákindé máa wọlé mọ́ mi lórí o kó dákun o ṣáàtì. 76 years 76 years ni mí ẹ dá o. ó ti affect school láti máa ó ti affect business ò lọ mọ́. ilé tí mo tún wá máa pẹ́ kí tẹ̀ sí máa rí bìkan forúpamọ́ sí ilé yẹn nìsín wọ́n tún ló fọ́ọ̀sì ní kọ́rídọ̀ kí ìjọba Ṣèyí Mákindé kan jù tó ràn wá lọ́wọ́. àwọn gómìnà wa Ṣèyí Mákindé ó ṣàánú wa aláàánú wa. gbogbo tí wọ́n ti wọ́n lè ilé gbogbo ẹ̀. pátápátá àwọn yẹn ti ń gbé bẹ́ẹ̀. àwọn yẹn ti ń gbé bẹ́ẹ̀. àwọn yẹn sì ń gbé bẹ́ẹ̀. àwọn yẹn ti ń gbé bẹ́ẹ̀ kí wọ́n lé àwọn kúrò bẹ́ẹ̀. gbogbo yẹn gbé bẹ́ẹ̀ ó wọlé gbogbo àlómi máa ń. ṣe rí tí wọ́n bá ń sọ̀rọ̀ pé kọ́rídọ̀ nígbà tí wọ́n fẹ́ da nǹkan ní Nàìjíríà oríṣiríṣi èbó la mọ́ wá nínú kọ́rídọ̀ nínú báwa ṣe gbọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ kínní lọ́dọ̀ àwọn ọ̀mọ̀wé wọ́n níbẹ̀ wọ́n ti fẹ́ máa yọ iléeṣẹ́ ńláńlá àwọn ẹ́stéètì oríṣiríṣi tó yẹ pé kì í ṣèjọba ẹ ṣeun kì í ṣèjọba gangan ló máa ṣagbátẹrù àwọn ẹ́stéètì. báwo ìdí tó fi ń ṣe eléyìí àwọn ìdí àdẹ̀fẹ́ béèrè wọ́n gbé yẹ̀wò let him just propose the two together the purpose and the effect on the masses olójú àwọn ènìyàn. àwọn kan tí wọ́n ti fi ayé sílẹ̀ lórí ọ̀rọ̀ wípé wọ́n kàn ti ẹ̀fí ti gbọ́ lásán heart attack àwọn kan ti ní stroke. wọ́n fẹ́ kọ́njọ kọ́ bá wa stop lórí 500 meter left and right àfẹ́ rárá kọ́njọ kọ́ bá wa cancel ẹ̀ àṣàkọ rárá à ń bẹ̀bẹ̀ ni à ń bẹ̀ Ṣèyí Mákindé kí wọ́n jọ torí Ọlọ́run kí wọ́n jọ. But please, this corridor, please, we are pleading, we are begging, please. Dear Governor, please. Bàbá Ṣèyí Mákindé, Governor Ṣèyí Mákindé, ṣe bẹ́ẹ̀ ti gbọ́
wọ́n láwọn ń bẹ̀bẹ̀ we are pleading we are begging wọ́n ní kẹ́ ẹ ṣàánú àwọn ìgbín òní rìn ìgbín òní rẹ̀jò kó fi lé ẹ̀ sílẹ̀ I am very sure tó bá ṣe wípé nígbà tẹ́ ẹ̀ ń campaign tẹ́ ẹ bá sọ fún wọn kó tẹ́ bá wọlé tán ẹ máa wá kọ́rídọ̀ tó máa jẹ ilé wọn mi ò ṣú ọ̀pọ̀ máa dìbò fún yín ilé tẹ́ ń wò yẹn ìmí ò tí pé 3 years tí wọ́n kọ́ Gọ́vnà Ṣèyí Mákindé ẹ ti wà lórí oyè nígbà tí wọ́n ṣe allocation tí wọ́n fi kọ́ ilé mi ìmí ẹ̀ tí ìgbúrò ipò rárá tí wọ́n ti kọ́ ẹ wá dé ẹ̀ ń dáwó Gọ́vnà Ṣèyí Mákindé ìlú lè ilẹ̀ tí èèyàn ò bá nílé kọ́lé sí kí ọkàn ẹ balẹ̀ ẹ má jẹ́ kí wọ́n tà fún anybody tabarẹ́ni tó ṣe mistake tó rà á àwọn local government yín rìn káàkiri ìgbà tí wọ́n gbé blọọkù kíní kalẹ̀ ó yẹ kẹ́ ti pè wọ́n ní pé ọ̀gbẹ́ni orí ilẹ̀ tẹ́ wà yẹn ẹ má gbé blọọkù kejì lórí o Ọlọ́run àwọn ìyá yẹn wọ́n á tètè bọ́ síwájú tó bá láwọn ò gbà ẹjọ́ ọlọ́pàá síbẹ̀ ẹni tó talẹ̀ ìjọba fún ó ti talẹ̀ òòṣà ẹ̀fọ́ ọlọ́pàá gbónítàn kó dáwó wọn padà ẹ̀rọ àwọn ìyá tí wọ́n ti gba pension ẹ̀rí báwọn ìyá yẹn ṣe ń gbọ̀n àyìnbó èèyàn ló ti bọ́ sọ́run àjàǹtẹ́ o àwọn tí wọ́n ti kú yẹn nísìn kí làwọn máa dì sí yín lọ́rùn lọ́yọ̀ state àwọn tí wọ́n ti ní stroke lára àwọn ìyá àwọn bàbá yẹn kí làwọn máa dì sí yín lọ́rùn lọ́yọ̀ state generally gbogbo Nàìjíríà pátá kí làwọn ọmọ máa dì sí yín lọ́rùn wọn náà ká àwọn ọmọ mi wọn nílé wọn jẹ́ kí wọ́n mú anything wọ́n ti kú sámẹ́dò yìí lábẹ́rẹ́ pẹ́sidẹ̀ntì ìṣẹ́yẹ bójúmu àìnítẹ́lọ́rùn ló ń da sámẹ́là mú ẹkùn mọ́ akọrin yẹn gan mo láìkì yẹn gan ilé ayé lẹ́rí yẹn gbogbo alárí fídíò yìí ẹ̀rù bà mí ara mi gbogbo ṣìkàṣìkà tó bá ti rántí kú gà ẹni kò try kó ṣòótọ́ díẹ̀ ókè ẹ fẹ́ wọlé yẹn fine ṣe lè jọ torí t'Ọlọ́run ọba kẹ́ fi ibi tẹ́ ti kọ́ kalẹ̀ fún àwọn ìyá yẹn àwọn bàbá yẹn àwọn ọmọ yẹn tí wọ́n lè máa gbé àbí kọ́ dọ́lárìn kiri kan wà lórí títì Gọ́vnà Ṣèyí Mákindé wọ́n ń bẹ̀ yìí àwọn pé kíní kan ní àṣerílégbé àwọn ìyá yẹn ń bẹ̀ yìí níbẹ̀ àṣerílégbé wọ́n ní kẹ́ ẹ jọ kẹ́ ẹ dákun ẹ má sọ wọ́n di èrò orí títì tó bá wà lórí títì wọ́n á bá mi sùn nínú wọn o àwọn wèrè kan àti pé wọ́n rìn kiri àwọn olóògùn owó ti rampart ní Nàìjíríà ń sìn àwọn náà ṣiṣẹ́ tiwọn o nígbà tẹ́ ń campaign ṣe mọ̀ pé rẹ̀ sílẹ̀ fáwọn èèyàn gbàtẹ́ wọlé táwọn sọ pé bí ń pa àwọn èèyàn nísìnyí wọ́n á ní kán lọ fún wọn ní ìrẹsì ọ̀nà ọ̀dá ẹ lọ fún wọn ìrẹsì bàbá Tinubu sàdánkátà ẹ wá sọ gọ́ọ̀mẹ̀ntì ní gọ́ọ̀mẹ̀ntì palliative ṣe the necessary thing fáwọn èèyàn náà palliative ni ẹ wo dam tó ya ní Bọ̀ọ̀nù kò yẹ kí dàmù yẹn ya náà àwọn tó ti kú yẹn tó máa wá sáyé mi wọn ò ní wá o tó má dẹ̀ opportunity láti wá sáyé mi ògún gbọ́ tó bá ní kí wọ́n fún wọn ní Nàìjíríà kan máa bọ̀ wọ́n máa kó gáídì ẹ̀ṣẹ̀ wàhálà wo màláìkà tó fẹ́ transfer wọn sí Nàìjíríà wọ́n á nà tí ẹ máa ta màláìkà máa ya kò ní dúró torí Nàìjíríà of this year gbogbo tó bá kú Nàìjíríà lásìkò yìí kò yẹ kí wọ́n ṣe ìṣirò níwájú Ọlọ́run ó yẹ kó máa lọ sáà dùjọ́ náà straight Nàìjíríà ríru eléyìí rí ẹ ṣe sàndóró fún wa sàndóró ṣégè bá àdáyẹ̀wò àwọn ìyá ìbọn yẹn ń sunkún àtàwọn tó ṣiṣẹ́ ẹ wò ká tó sọ̀rọ̀ palliative ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí. What are the basis of my criticism? The basis of my criticism is simple. Play back 2014-2015. What have we promised?
as a party aspiring to defeat PDP, we promised 3 things. Okay. We promised to revive the economy, we promised to deal with corruption, we promised to fight insecurity. On the issue of insecurity, at that time, the critical issue was Boko Haram. It didn't degenerate to the point of banditry the way we are having it. Okay. Of course, there were cattle rustling in the northwest and part of north central, but it didn't graduate to the level of banditry the way it is. It didn't graduate to the level of kidnapping the way it is. So between 2015 and now, from insecurity in northeast, it has taken over, insecurity has taken over northwest, and it has taken over north central, and is spreading downwards to the south. You don't think things have gotten better since the last 1 year? I mean, look, we are in this country. I mean, let's be honest to ourselves. I'll just play back in the last 1 month. I wish the security agencies will release record of statistics in terms of how many people have been killed, who have been kidnapped. Today, there are more ungoverned spaces, more spaces that are insecure, unsecure. In the area of security, we have gotten worse. In every aspect, you don't think we are doing well at all? We are not. And that's we are why not. Clearly, I have said it several times, even here, before you, that the Aswaju that rule Lagos is not the Aswaju that is ruling Nigeria today. And that's why you are asking for a new beginning. Of course, I don't. At this point, because I have lost, I was a founding member of APC. Our promise in 2015 was that we are going to change all that. And we failed. Anybody who is not ready to admit that, it means it's not ready to really move Nigerian democracy forward. What is the main promise of President Aswaju? Renewed hope. The details are there contained. You read it. Out of it, let President, and I'm ready to engage anybody, including President Aswaju or anybody. Let them produce evidences of delivery based on that document of renewal. Nothing has been delivered. You remove subsidy without any plan in terms of how to guarantee local production, which is the crisis we are facing. They were promising that by December 2023, Nigerian refinery, Port Harcourt refinery, Kaduna refinery will start producing. What months are we in today? September 2024. 9 months after, these refineries have not. So all the promises are failed. Have failed. I am confident. The same way we were able to get military out of power, we are going to correct the current mess. And President Aswaju will be defeated in 2027 and will produce leaders that will be servant to citizens, not leaders who are emperors. Afa ẹni sọ máa ti sọ̀rọ̀ ntí. Afa ẹ̀yẹn máa ti sọ̀rọ̀. Ẹni tẹ́ ẹ wò yẹn, ẹ wo orúkọ ẹ̀. Saliu Lukman nìyẹn. Ara àwọn tó yẹ pé gbòógì nínú ẹgbẹ́ APC nìyẹn. Wọ́n ní 2027. Wọ́n láwọn ti fẹ́ẹ̀lì o, àwọn fẹ́ẹ̀lì wo fúlì. Ìjọ ò lè pàṣì. Ìjọba wo ló dé ipò Nàìjíríà tó pàṣì rí? Ẹ máa ń fẹ́ẹ̀lì náà ni. Ẹ máa ń fọdún yín ọdún ni. Mo á láìkì yín o, ẹ sọ̀rọ̀ nípa insecurity. Ẹlẹ́ fẹ́ẹ̀lì ń bẹ̀rẹ̀ rí ṣe kò sí wàhálà. Mo fẹ́ bí ní mo bọ́rọ̀ ṣe ń lọ nísìn. Ẹ fẹ́ yọ aṣíwájú ní 2027. Alẹ́ fẹ́ gbé wá sà. Ẹni pé tálẹ́ gbé wá fún wa, ẹ jẹ́ ká mọ̀ mẹ́sáyà tẹ́ ẹ fẹ́ gbé wá fún wa tó fẹ́ tún Nàìjíríà tò. A kò fẹ́ rí mẹ́sáyà yẹn ni o. Tẹ́ máa fọwọ́ ìsọ̀yà fún wa pé tẹ́lẹ̀ yóò bá rí ṣe kalẹ̀ ogbó yín ló kò pa. Ṣé ìdájọ́ yẹn ti le jù ni? Èèyàn mi má bínú, ṣé ìdájọ́ tí mo sọ yẹn le jù? Àwa rẹ́dí àti tẹ̀lé yín, Ọlọ́run. Ẹ̀yin tèmi àbẹ́rẹ́ náà tẹ̀lé wọn. Tẹ́ bá lè sọ fún wa pé tó máa ṣe Nàìjíríà ní tí ò bá ti ṣe ká mú gbogbo yín kalẹ̀ yín ló kò pa. Ọlọ́run
tó lè rí bẹ́ẹ̀ tá sáìn ni ẹ̀ tágbáyé dẹ̀ fọwọ́ sí màá support yín ẹ̀yin èèyàn mi ṣe máa support wọn tó bá ti gbà àwọn náà kì í ṣe oníjàgídíjàgan kì í ṣe oníwàhálà afẹ́ Yorùbá nation tó pẹ̀lú ọ̀rọ̀ ọ̀run ni tá bá pariwo pé àwọn ọmọ orí school lọ àwọn ìjọba ń strike àwọn lecturer ń strike ẹni kan lọ fún wọn rẹ̀ sí ẹ fún wọn rẹ̀ sí kóńgò méjì ẹ jẹ́ àbàtà àwọn Nigerians jẹ́ ẹ ṣẹ́ tí wọ́n mọ́gi tá bá sọ̀rọ̀ kò sí electricity nílùú ẹni kan lọ fún wa ráìsì kóńgò méjì ẹ̀yin tẹ́ bá mọ̀ tó ti máa ń fún wa ní ráìsì fún ẹ bá mi kọ sí comment section o kí ló tún máa ń sọ náà kò sómi ẹ lọ fún wọn rẹ̀ sí àwọn lecturer strike ẹ lọ fún wọn rẹ̀ sí kí ló tún ní sí nílùú náà kò síṣẹ́ ẹ lọ fún wọn rẹ̀ sí government of palliative ẹ lọ rẹ palliative bá tàwọn èèyàn jẹ́ ìlú tó máa ti ń jagun náà ti máa ń fún yàn palliative ẹ̀yin èèyàn mi tẹ́ bá mọ̀ tó ti máa ń fún yàn palliative fún Nàìjíríà ẹ bá mi kọ sí comment section ẹ wo ẹ jẹ́ ara ẹ̀ ṣe bí tẹ́lẹ̀ sọ wá ẹ kọ́kọ́ jẹ́ kàtúntò just the waka things why no go school today na kobili come there kobili come there wetin be kobili holiday na the thing wey dey tell us kobili come there they tell you kobili come wetin be kobili holiday kobili come there wait oh public holiday now you say wetin kobili come there oh my God. Wait, which public holiday? Yajin aiki. Na public na strike now. Strike, mumu. Na strike, Papa. God bless this boy. At least he make my day. So make it day to you know. Comedy. Nítorí sọ wá nílẹ̀ Yorùbá nìyẹn o ẹlẹ́dàá wa ò ní gbà fún yín ẹ fẹ́ sọ wá di comedy ẹlẹ́dàá wa ò ní gbà fún yín ẹ fẹ́ sọ wá di báyìí ara àwọn máa jẹ president next time ní Nàìjíríà nìyẹn o comedy ni táwọn ṣéwù bá ti lọ́wọ́ sí comedy ni táwọn emir bá ti lọ́wọ́ sí comedy ni ẹ tó ní kó lọ gba ẹlòmíì sí kó gbé síbẹ̀ èwo ló máa dé bẹ́ẹ̀ nu ìtẹ̀ máa jẹ́ kó rí ṣé APC ló máa wọlé next àbí PDP abẹ́lú P no tẹ́ bá ti lè tọwọ́ bọ̀ wé Ọlọ́run Yorùbáwùyí mi fẹ́ pariwo Yorùbá nation mọ́ tẹ́ bá ti lè tọwọ́ bọ̀ wé tẹ́ bá ti sọ pé ẹ bá wọlé tẹ́ bá rí tò ká gbogbo yín pátápátá látòrí pírẹsidẹ́ǹtì lórí ẹni tó bá gbẹ̀yìn gbọ́lọ́mẹ̀ka sínátọ̀sì kálẹ̀ yìí ló kópa ẹ bá ti lè fọwọ́ sí i kí ló dé dáàdì dìbò fún yín a bá dìbò fún yín ṣùgbọ́n àní ranjú wa kalẹ̀ kẹsàn wá di comedy àáfà bá mi fún wọn lépè àáfà kan wà mí bíi àáfà ẹ máa ní sùúrù díẹ̀díẹ̀ àáfà ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àáfà àti yarí tán o ìlú lè ó kún everybody ọ̀rọ̀ pé mùsùlùmí ni mí mùsùlùmí ni wọlé lè ẹbí fi fọ́ ojú anybody ẹnìkan àfà bá mi sọ̀rọ̀ fún gbádùn mo fẹ́ bi Nàìjíríà ní kwẹ́sàn kan tọ́ wọ́n gbọ́ ẹ rí i pé mo ti sọ ń bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó le bóyá òní lẹ́mọ̀ wá mi kí ẹ má bọ̀ ìwà wọn nìyẹn kwẹ́sàn tá a fẹ́ bi Nàìjíríà ni pé epo gan-an tẹ́lẹ̀ ń lọ fọ̀ ní ìlú èbó kí ló fi dá wa lójú pé yìí gan kẹ́ ní rìfáínárì bẹ́yẹ. àfa àti bírèkì tébù. ẹ̀sùn àwọn ọkọ̀ rìfáínárì yẹn káwọn èèyàn gbá rìsáàtì pa rẹ̀. tọ́ tí ẹ bá ẹ pẹ́ yìí lẹ́ ní rìfáínárì bẹ́yẹ tí ẹ jẹ́ ọmọ ìlú wa ọmọ Nàìjíríà yà yìí ló lọ ní rìfáínárì bẹ́ẹ̀ kí ló le tó báwọn èló rẹ̀ fi ṣe rìfáínárì tiwa èèyàn tẹ́lọ́ sí Dangote ló ṣe rìfáínárì Dangote wa lówó ìjọba lọ́kọ̀ tọ́jẹ́ pé Dangote ọ̀hún ìjọba ló lòun náà ìjọba ló ní Dangote àti gbogbo tó ní èèyàn kan tọ́jẹ́ pé orúkọ rẹ̀ jáde lọ́lọ́ ní ẹ̀mọ́ àwọn èèyàn ní owó
tó wá dá refinery ní tó mú yín tẹ́ fi sọ pé ẹ̀ ń sá lè fọ epo bẹ̀ òní àti suspect yín refinery yẹn gan ẹ̀yin lẹ ní. ó parí ó padà kọ́mílì tí ì bá sẹ́yìn lẹ ní sáàmù kówó lé lọ́ta ni owó olé là ń kó lọlé ọ̀rọ̀ tí mo sọ yẹ́ yìí ni kẹ́ ẹ proof ẹ̀ rọ́ǹgì pẹ̀lú ìwà wo náà ní lọ́wọ́. ẹ sọ refinery ọ̀hún tẹ́ bá ti sọ refinery ọ̀hún káwọn èèyàn wá díẹ̀ káwá wò ó ìwọ kí ni wọ́n ń pè tó lówó tí mo dákọ̀ tán yìí Dangote èló ló fi ṣe gbogbo refinery rẹ iye rẹ̀ ń bẹ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín kó jẹ náà ẹ̀yin tẹ́ ń fi dollars tẹ́ fi ṣe transaction mo tún sọ yín òun náà nù ọ̀wá dá wa lójúmọ́ báyìí pẹ́yìn gan kẹ́yìn ní refinery tẹ́ ń lọ lè refine epo wa mẹ́. àfa àti bírèkì tébù ẹ̀jẹ̀ tẹ́ bá ti dàdó tap send ẹ̀jẹ̀ bá mi dàdó tap send ẹ̀jẹ̀ promo code orúkọ mi Abiola TTS ABIOLA TTS tí wọ́n kọ́kọ́ fẹ́ send owó kéde bá gba bónọ́ọ̀sì ẹ ṣe àfa àti bírèkì tébù o kọ́mídé la wà báyìí àfa ní ẹ̀rọ àwọn refinery kí ló mú gbogbo Nàìjíríà tí wọn ò lè build refinery kan yìí táwọn bá wọ́n lọ́wọ́ ti build láti jọ yìí kò ṣiṣẹ́ o kí ló mú tí ò ṣiṣẹ́ kọ́mídé ló mú tí ò ṣiṣẹ́ ó padà jábú dójú everybody lójú gbogbo àwọn muslim tíkẹ́ẹ̀tì wọ́n wà lórí TikTok ń sìn tap ẹ bá fún wa lọ́wọ́ ẹ fún wa ní kíní kan ẹ fún wa ní kíní kan gbogbo wọn ń pariwo nísìn ebi ti fọ́ ojú anybody àtàfà àti pásítọ̀ àti babaláwo àtẹni tí ò ṣe ẹni àwọn àfà yẹn ti ẹ̀ pọ̀ díẹ̀ táwọn pásítọ̀ wa dìkan tó wá fi ṣe yẹ̀yẹ́ lórí íńtánẹ́ẹ̀tì pásítọ̀ kan lóun rí iná fẹ́ nìkan ń jọ̀wọ́ ẹni tẹ́ bá ti wò ẹ wá mi kọ́ sí comment section ẹni bá dẹ̀ tí ìwò lọ́yẹ́ kí n bá yín gbé wá mo bá yín gbé wá lórí TikTok ní pásítọ̀ rí iná ẹ gbọ́dọ̀ ṣe agbádágbádágbádágbádágbádágbádágbá ni mo bá rí ní bí tó wà yẹn tó bá ti ń ṣe kíní kan ó máa ń lọ làpọ̀ máa ń rẹ̀ Nàìjíríà nígbà míì kíní ni pásítọ̀ gíìvù ìran lọ rẹpẹtẹ nílẹ̀ ẹkún lónà ṣé àbẹ́ ni pásítọ̀ ẹja náà kíní kan pásítọ̀ gíìvù ìran lọ last eléyìí ibú ọmọ Mọ́kọ́lá ló wà nìbàdàn tó ti sọ fún pásítọ̀ pẹ̀lú òyìnbó lòun wà ẹ̀ráyé wọ́n fi pásítọ̀ ṣe pírígìrì yẹ̀yẹ́ àìmọye ń sìn lórí íńtánẹ́ẹ̀tì àwọn bàbá kan wọ́n ṣe Christianity wọ́n dẹ̀ ṣe wọ́n rí ṣe nígbà tí òótọ́ ń fọhùn bí iná nígbà tí àwọn Christian tí wọ́n ní ẹnu àti fèsì ìjọba tí wọ́n á sọ̀rọ̀ tí wọn ò ní kọbi tó máa já sí tó pé wọ́n mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run làwọn iṣẹ́ táwọn bá máa jẹ fún olórí yẹn ni nígbà tí àwọn àfáà ń jò tó ń jò kẹ̀ù tó máa fèsì olóṣèlú tí wọ́n á sọ fún nísìn kan everybody ti reverse contract oníkálukú ń lé nísìn ojú everybody máa bó àmọ́ táwọn oníṣègùn tó máa bọ́ ta wípé olóṣèlú tó bá ṣe dáadáa tàbí ìjọba tàbí ẹ̀hún bí Rashidi Olúwo yẹn wọ́n mọ̀ tó máa ṣe sí tí wọn ò dẹ̀ ní kọ̀kílẹ̀ má ṣú láìlà àwọn oníṣègùn ti ń gbòòrò jáde torí 5,000 last oníkàlùkù wa máa kọ́mílì everybody wa a máa padà kọ́mílì ni mo ti ní another stand yo kọ́mílì ẹ̀rọ ayọ̀ ayọ̀dẹ abẹ́rẹ́ ẹ̀wọ̀n tó ń sọ pàṣẹwájú òní wọlé 2027 ẹ bá mi share fídíò èkó kan wípé Madam Janet Olúṣọlá Fáṣàkín àjọ bẹ̀rẹ̀ struggle yìí ni tí wọ́n á ní aim tàbí ní hope pé àjọ máa dé ilẹ̀ lérí ni she played her role
she played her part. Gbogbo tọ́lọ́run bá fún gẹ́gẹ́ bí agbẹjọ́rò akọni níwájú adájọ́ tó gbóǹtọ́ lẹ́nu, ó gbójú, ó gbóyà, ó gbóǹtọ́, ó kàwé, ó mọ̀wé, ó ti fi ìjẹ́ lọ́ọ̀yà ẹ̀ barrister, ó ti fi gba ìmọ̀ye èèyàn là. I could remember she traveled down to Turkey láti lọ gba ìjìnlẹ̀. She played her part and role very excellent nínú Yorùbá nation. Tó bá sọ fún lọ́ọ̀yà Fashakin pípé kò ní bá wọn adé ilẹ̀ ìlérí, ṣé wọ́n máa gbà? No, ṣọ́ máa gbà. Lọ́ọ̀yà Fashakin ò ní gbà. Táwọn bá believe wọn bá gbé, àwa kan believe wa ò ní gbé. Because I could remember we met bóyá ẹ̀kan abẹ́ méjì. Mo dúpẹ́ f'Ọlọ́run. Even the first time I met her, she spoke very well. Ẹ̀yin wà ní 2024. Ẹ ti ń sọ̀rọ̀ 2027 kalẹ̀. Gẹ́gẹ́ bí just like pé ẹ̀yin lẹ ní èmi. Èmi ò rókú sí yín o, ẹ̀dẹ̀ ni mo rókú sí yín, problem tí yín nìyẹn. Wáàsí ni mo ń ṣe fún yín. Ikú tó ní wáàsí. 2024 yìí ẹ ti ẹ̀dú kẹ́ ẹ ṣe kárí ń tẹ́ ẹ ṣe. Kí iṣẹ́ ọwọ́ yín kó ṣiṣẹ́ fún yín. Káwọn èèyàn dìde kí wọ́n dìbò fún yín. Ẹ ti ń sọ̀rọ̀ 2027 kalẹ̀. À ń retí Messiah tẹ́ fẹ́ mú wá fún 2027. À ń retí ẹni tẹ́ fọkàn tán tẹ́ fọkàn tẹ̀ tó máa wá gba wàá kalẹ̀ ní 2027. Àti rí Fáráò ní Nàìjíríà báyìí. Nàìjíríà wọ́n ṣe business pẹ̀lú Fáráò lọ́wọ́lọ́wọ́ báyìí. Not only Tinubu nìkan. Gbogbo àwọn tó wà ń bẹ̀ níjọba ń sìn Fáráò ni wọ́n. Fáráò náà ni wọ́n fìtì náà Nàìjíríà. Wọ́n fòrò Nàìjíríà, wọ́n da Nàìjíríà láàmú, èmi Nàìjíríà gbọ̀n. Nigerians wọ́n ní láyé àwọn táwọn bá mọ̀ àwọn ò ní ṣerú ẹ̀. Last kí ló wà padà hand ẹ̀. Ẹ máa fún wọn rẹ̀ sí wá di 2027. Ẹ ti máa wọn báàgì ráìsì kalẹ̀. Ẹ máa kó lé wọn lọ́wọ́ ṣùgbọ́n lọ́wọ́ àgbà wà kó tó gbà yẹn. Àbẹ́yẹn ọmọ ìyá mi ẹ ní bìlífù ni. Tẹ́ bá ní bìlífù pé lọ́wọ́ àgbà wà kó tó gbà yẹn. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn á gbà wá, wọ́n á ṣe mítìnì, wọ́n á gbà wá kalẹ̀ kó tó gbà yẹn. Many people ló ti lọ́nu nínú Yorùbá nation yìí o. Èmi ò fẹ́ kárí bí nǹkan kan. Obìnrin inú ẹ má bínú. Ẹ má bínú. Ṣẹ́rẹ́ mi kò sígbà tí ò lè jà. Ilẹ̀rú ṣe máa ń bà mí. Wọ́n ní ẹ̀rù ń yọ mí bà bí mo rántí ọjọ́ àti sùn mi. Ẹ̀rù ń yọ mí bà ayé ilé. Ẹ̀rù ń yọ mí bà bí mo rántí ọjọ́ àti ọ̀run o. Akèmí nìkan, èmi nìkan nísàré gbogbo ẹbí arele. Akèmí nìkan, èmi nìkan nísàré gbogbo ọ̀rẹ́ arele. Ẹ̀rù ń yọ mí bà ayé ilé. Ẹ̀rù ń yọ mí bà bí mo rántí ọjọ́ àti sùn mi. Ikú apẹni à ń pè, ikú apẹni tí ń pe ni. Òkú ń sunkún òkú, akáṣọ lórí ń sunkún ara wọn. Ẹ rí pé kú tó ní wàásí fún yín. Gbogbo gàlégàlé yín mo lè ṣe, mo lè pa, mo lè jí. Tí fídíò ìbá lè dọ́dọ̀ yín fine. Tí ò bá dọ́dọ̀ yín náà good. Nǹkan tí mo kàn mọ̀ ni wípé ọjọ́ kan wọ́n á ní Yorùbáwùyí òun náà sọ tiẹ̀. Mi ò ní kánjú lọ o. Tó bá ro kúrò mi. O lè káwọn ọmọ ẹ̀ síwájú kán máa lọ kó wá tẹ̀lé wọn. Ogun gbọ́. Wàá kó wọn tó dùn mẹ́ nínú wàá kó wọn síwájú, wàá wá tẹ̀lé wọn. Ẹ máa lọ ṣe lédè mi. Lẹ́yìn 100 years tí máa ṣe tán máa fóònù pé báwo lọ́run ṣe rí. 100 years to this time. Ó ṣọ́ọ̀kì ẹ̀. Ó máa ṣọ́ọ̀kì ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni bí ní ẹbí mo yẹn sọ̀rọ̀ bí kí n pẹ̀jẹ̀ ló ń ṣe àbí. They play. They what? They play.
they play. Gbogbo ẹ̀yin olóṣèlú Nàìjíríà ẹ̀yin fara yín ẹ̀ mọ̀ bí tẹ̀ ń lọ Bàbá Tinubu sọ yẹn ó ní òun wish pé there is solution and there is no solution. So what else do you expect? Billions là ń gbọ́ 701 million naira ní first lady Olúrẹ̀mí Tinubu ti fi travel ìjẹ́ òun bàbá débẹ̀ náà ọdún kẹlẹ́ tí bàbá débẹ̀ ni ọdún kẹlẹ́ tí president Tinubu débẹ̀ ni 701 million naira ní màmá Olúrẹ̀mí Tinubu ni wọ́n ti lò fún travelling nìkan èwo ló máa débẹ̀ nínú yín tọ́nà máa gbẹ́gun ẹṣin nínú yín tí ò ní dúpà kọlùkẹ́ ẹ sọ fún mi ẹ̀yin tẹ́nu yín ti fẹ̀ yín ti dá olè yín wàhálà tẹ́ bá rí ọmọ ẹran ẹ máa jí gbé tẹ́ bá rí ọmọ ẹran ẹ máa gbé Yorùbáwùyí lórúkọ tèmi o ṣé ti tẹ́tọ̀ pọ̀ lórí show yẹn ti ṣí ẹ̀ if you are seeing me for the first time Yorùbáwùyí làwa ń jẹ pẹ̀lú ẹ̀yìn àtọ̀yàyà náà ni àwọn oúnjẹ ń bíbí. I am the one and only Akalulu of Yoruba land yo. Self-appraise mo like ẹ bàjẹ́ ó lè máa ṣókè àwọn ọ̀tá mi kó lè máa dùn wọ́n. I am the one and only Akalulu of Yoruba land. Adáwọn ilẹ̀ Yorùbá ọmọ ìjọmọ lọ yòlóyè tí ò pé méjì abẹ́ni ọmọ òṣèré ò fẹ́ pààrọ̀ tàwa adéwájú federal government ọlọ́run tó bá sign ẹ̀ ọmọ wa bá God lọ sókè náà ìrùdẹ̀ kí ọlọ́run lọ́fẹ̀ẹ́ o that is to say wà á kú bí 99 times 99 tó bá wá kú tán bí after 5 million years tó bá ráyè padà wá títí ẹ bá ti ta mọ́nù lẹ́lẹ̀ táwọn ọ̀dẹ ti jẹ́ tán ẹ wo ẹ̀yin tẹ́ bá ti subscribe sí YouTube channel ẹ bá mi tẹ subscribe button ẹ tẹ notification bell o see you on my next show ikú Ìyá Fáṣàkín ó dùn mí gan ó dùn mí ó dùn tó bá nìkan dùn yàn ó dùn mí bet there's nothing we can do about it ó ti ṣẹlẹ̀ nìyẹn ló máa ní Yorùbáwùyí ó dájú wọ́n ti yá mi kúnjọ́ wò kí ni mo ṣe sí kí ni a fẹ́ ṣe àti gbà fọ́lọ́run ẹnìbọ̀ tó bá ti tọ́ ayé wò ó máa tọ́ ikú wò gbogbo ìdá tó bá ti ṣẹ̀mí ó máa kú so there is no solution to it kó má ìdè ni tó bá ti dé ọlọ́jọ́ ni I don't believe pé ẹnìkan ló pa ẹnìkan o àwọn alágbára wà nínú ayé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n I don't want to go there. See you on my next show. Thank you. Whatever.